lórí bí gbajúmọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ lórí ẹ̀rọ amóhùnmáwòrán ìyẹn Pankédóró ṣe sọ wípé ìyàwó òun yan àlè pẹ̀lú gbajúmọ̀ olórin ilé wa ní Wùmí Toríọlá, gbajúmọ̀ òṣèrébìnrin tíátà ilẹ̀ wa ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ náà. Ọ̀rọ̀ tó sọ yìí má ti di iṣu àtayànyàn. Ẹ gbọ́ ohun tó sọ. Mo kàn wò pé ká gbára wa ní ìmọ̀ràn ni. Ṣé gẹ́tì nǹkan tí ń sọ? Ká gbára wa nímọ̀ràn. Èwo ni ká jà ká máa yòdì. Kò dáa. Ó dùn obìnrin ju kán na obìnrin lọ. Gbogbo ìwà tán fi kọ́ yín lẹ́yìn yẹn, ẹ má lò ní ìgbéyàwó, ó máa ń dá nǹkan rú ni. Ó máa ń bá nǹkan jẹ́ ni. Nọ́mà. Kò sí nǹkan tẹ́ fẹ́ fi bú àwa yìí mọ́. Èmi náà dẹ̀ ti rán sílé kò le. Kò le tó bá ní I'm sorry, èmi náà máa bẹ̀ padà I'm sorry. Ìyẹn kan tilẹ̀ tún ti bẹ̀rẹ̀ àbí? Ṣé a lè gbára wa nímọ̀ràn? Ṣé dìgbà ẹ̀yin tó yẹ pé ẹ̀ ń gbọ́rọ̀ sẹ́nibọ̀dì lẹ́nu ńlé orí social media tẹ́ máa ti gbọ́ràn? Ṣé àwa tí ẹnu wa lè bá yín sọ náà àní lè bá yín sọ? Àkún sọ tiwa. Ọmọ yìí bá ń gbé stand wa. Mo fẹ́ mu beetroot, ọ̀rọ̀ yìí máa kùn lálẹ́, ó máa pẹ́. Mo lọ ibiṣẹ́ lọ́la, mo fẹ́ rest. Àwọn ọkùnrin máa bú mi lálẹ́ yìí, máa yọ tọkùnrin, máa yọ tóbìnrin. Bọ̀ nínú ọ̀rọ̀ yìí tóbìnrin ò pọ̀ ká má parọ́. Gbogbo ẹ̀yin tẹ́ máa ń sọ she no marry. Ẹ kàn fẹ́ jẹ́ ń lanu sọ̀rọ̀ ni. Mi ì dẹni sọ tẹnu mi torí bá sọ tẹnu mi ń sẹ lómi máa bú sẹ́kún. Mo ti lọ́kọ. Ẹ sunkún ara yín. Ẹ sunkún ara yín. Allah. Ẹ̀yin tí ṣe ń sọ lọ. Ọmọ íńtánẹ́ẹ̀tì yìí ń bẹ. Ó ń gbé gbogbo ẹ̀ lọ sókè ni. Mo fẹ́ ká bára wa sọ̀rọ̀ bí ọmọ ìyá. Ká bára wa sọ̀rọ̀ bí tẹ̀gbọ́n tàbúrò. Ká bára wa sọ̀rọ̀ bí ẹ̀gbọ́n àti àbúrò àti ọmọ ìyá. Gbogbo ẹ̀yin tẹ̀dẹ̀ fẹ́ ń gbé fídíò nǹkan tèmi ò ṣe ń wá sórí live ni pé àwọn tó máa pín wa tó máa gé kéékèèké wọn ti máa ń pọ̀ jù. Wọn ò dẹ̀ nínú kámẹ́rà. Èèyàn máa wo bàìbàì ní skin mi ló ń dán. Yẹn rí mi ń dán mi ló filter o. Mo rí life rẹ̀ àwọn tó rí mi ti rí. Ṣùgbọ́n àwọn fídíò lórí burúkú tẹ máa gé lúwẹ̀ máa wò rakọrakọ ni ìdí tèmi ò ṣe ń ṣe live púpọ̀ nìyẹn. Kò dá ẹnu kámẹ́rà. Ẹ bá rẹ́ni tó ní iPhone ẹ tọrọ ẹ̀. Ẹ bá rẹ́ni tó ní Samsung gidi ẹ tọrọ ẹ̀. Come in. Èèyàn tó ní ṣáàmì ẹ̀bọ lórí low budget kò dá. Tí wọ́n bá fẹ́ ṣáàmì ẹ̀bọ gidi wàá ṣe lórí high budget. Èèyàn kan gbé mi lórí program kan tí mo lọ ní Premiere. Mo repost fídíò yẹn. Tẹ bá rí bàbá snap tọmọ yẹn mú tó fine. Mo repost ẹ̀ pé nǹkan tá à ń sọ lélẹ̀. Ń ṣe kó fẹ́ ṣe gbéborùn kí gbogbo ẹ máa wo rakọrakọ. It's an insult. Ẹ̀yin èèyàn kí lẹ rí sí ohun tí gbajúmọ̀ òṣèrébìnrin tíátà ilẹ̀ wa Wùmí Toríọlá sọ nínú fọ́nrán yìí? Ẹ jẹ́ ká mọ̀ lábala ìrísí comment section.